ni ìyá Dami? Ta ni bàbá Dami? Ẹ béèrè. Ǹjẹ́ ní èjì tí wọ́n fa Dami, tí Dami lọ fẹ́ Aláàfin, ṣé bàbá àti ìyá Dami wà láyé, ṣé wọ́n wà láàyè? Kí ni èròǹgbà wọn tí Queen Dami fi lọ fẹ́ Aláàfin ní èjì? Ẹ gbọ́ mi, I've always been in support of polygyny. Ọba Ifẹ̀ fẹ́ àwọn obìnrin arẹwà ọlọ́pọlọ pípé bíi 8 pọ̀ lẹ́ẹ̀kan náà, ayé ò parẹ́. Ọba lè kó ìyàwó jọ, but factor tí mo fẹ́ ká consider ní èjì Dami. Mi rò pé Dami ti pé 30, tó bá ṣe pé 30. Ní èjì tí Dami lọ fẹ́ bàbá Aláàfin Ọ̀yọ́, ikú bàbá yèyé. Kábíyèsí o, kọ́lọ́run bá wa ṣàforíjì fún bàbá. Iwájú tán kọjú sí kó mọ́ bàjẹ́, ẹ̀yìn tán fi ilẹ̀ náà kó mọ́ bàjẹ́, kílùú Ọ̀yọ́ mọ̀ tú láíláí. Kọ́lọ́run wà pẹ̀lú gbogbo ọmọ àti ẹbí bàbá Aláàfin. Mi ò jẹ́ rórí adé fín o, kábíyèsí o. Ní èjì tí Dami lọ fẹ́ bàbá Aláàfin Ọ̀yọ́, kí ni èròǹgbà àwọn òbí Dami? Ṣé rò wípé bàbá sì máa lò bí another 50 years láyé ni? Àbí wọ́n ti ẹ̀ bá bàbá ṣírò another 30 years tó ti wò wípé kí Dami tó di opó at least á ti 50. Ṣé wọ́n rò wípé ọmọ tí Queen Dami bá bí fún Aláàfin of Ọ̀yọ́ ní àsìkò tí ó lọ fẹ́ bàbá yẹn, wípé Aláàfin á jèrè ọmọ yẹn, àbí Aláàfin á dúró tọ́jú àwọn ọmọ yẹn? Kí ló dé tí wọ́n lọ fi Dami ọmọ kékeré, tó bá jẹ́ pé Dami ti wà níbi age of 40, 50, 60, àní wọ́n fẹ́ fi òru ara mú ara wọn ni? Ọmọ kékeré tó jí ní ìgbésí ayé ẹ̀. Ṣé àwọn bàbá àti ìyá Queen Dami gba nǹkan àná lọ́wọ́ Aláàfin? Ọ̀nà méjì ni. Tó bá jẹ́ wípé wọ́n gbà, tó bá jẹ́ wípé ojú kòkòrò ni Dami fi lọ fẹ́ Aláàfin of Ọ̀yọ́ tí àwọn òbí ẹ̀ ò fọwọ́ sí, then ẹ má bínú ẹ̀yin òbí Dami. Mo fi Ọlọ́run bẹ̀ yín, mo fi orí ọmọ yín bẹ̀ yín, ẹ ní jẹ̀bi lórí ọmọ. Lórí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí, ẹ má bínú. Ọmọ ò ní mú yín jẹ̀bi. Ṣùgbọ́n tó bá jẹ́ wípé ẹ jókòó lọ́jọ́ tí Dami délé tó ní Aláàfin Ọ̀yọ́ fẹ́ òun, tẹ́ ẹ pàtẹ́wọ́ tínú yín dùn, táwọn Ọ̀yọ́ Mèsì dẹ̀ wọnú ilé tí wọ́n wá dáná, tẹ́ ẹ dẹ̀ lọ́mọ yín lọ lé ọkọ. Sà, bàbá àti ìyá Dami, ẹ má bínú, ẹ̀yin lẹ bá tọmọ ìjẹ́ láti ilẹ̀ o. Ẹ̀yin lẹ kórí burúkú bá Dami láti ilẹ̀. Ẹ̀yin gangan lẹ ń jẹ́ kí Dami máa ṣẹ̀sín lọ́wọ́lọ́wọ́. Irú ọmọ bíi Dami pọ̀. Mo máa nídìí náà o. Kẹ́dẹ̀ tilẹ̀kùn èèyàn tẹ́ bá ti tan jẹ́ yẹn. Irú ọmọ bíi Dami pọ̀ káàkiri. Bàbá àti ìyá Dami. Ọmọ ọdún mélòó ni Dami ti kúrò nílé tó ti ní boyfriend tó ti ń pa owó tó ń mú wálé tí ẹ rò wípé ẹ̀ ń jẹun ọmọ? Mi mọ̀ bóyá àwọn èèyàn mi ń bá mi fi ọgbọ́n orí bá mi lọ. Ọ̀jọ̀gbọ́n Austin Abimbola ó ní, I don't blame the parents. The girl has been doing olosho work and the network had to the palace. The generation of ladies today are just... Ibi tí mò ń lọ nìyẹn. Ẹ ló ti ń ṣe olóṣó kó tó fẹ́ Aláàfin. Níbo ni àwọn òbí Dami wà nígbà tí Dami ń ṣe olóṣó? Ọmọ ọdún mélòó ni Queen Dami ti ń ṣe olóṣó
tó bá jẹ́ lóòótọ́ lẹ sọ wípé ó ń ṣe olóṣó torí ohun tójú tèmi ò bá rí mi ò mọ̀gbà tó ń ṣe olóṣó mi ìdẹ̀ tí rẹni tó bọ́ síta báyìí tó sọ wípé òun mọ̀ nígbà tó ń ṣe olóṣó so ohun tójú èèyàn ò bá rí kéèyàn má sọ. Ìdí sí kíní ìfi nọ́mà lójú ọ̀pọ̀lọpọ̀ yín ṣé a mọ̀ wípé nígbà tí mò ń sọ̀rọ̀ nípa girl child lórí péjì yìí náà a rí nínú ẹ̀yin abímọmọ wò a rí nínú ẹ̀yin tí Ọlọ́run máa bí nípa ọmọ tó fún yín tẹ́ ẹ̀ tọ́jú tẹ́ ẹ̀ ń takò mí náà ibi tẹ́rù Ọlọ́run ti bà mí mi nígbàgbọ́ wípé mo lè máa sọ̀rọ̀ nípa girl child pé ká tọ́jú ọmọ wa wípé kí àwọn ọmọ wa má ṣe olóṣó kárí parent tí ó ní láárí tó máa jèrè ọmọ kó takò mí. Dolapo Awotunde, I want to answer that question. You said, do you realize how powerful Aláàfin of Ọ̀yọ́ is, Sha? There is nothing Aláàfin wants in his lifetime that he will not get. Either the parent likes it or not. Dolapo, Dapada. Dolapo Awotunde, do you realize how powerful Aláàfin of Ọ̀yọ́ is, Sha? There is nothing Aláàfin wants in his lifetime that he will not get. Either the parent likes it or not. Dolapo Awotunde, Dapada. Apologies to gbogbo ọmọ Aláàfin, gbogbo ẹ̀yin tẹ́ ń gbé Aláàfin of Ọ̀yọ́. Gbogbo ẹ̀yin ọmọ Aláàfin of ẹ dá padà. Mi mọ ọba náà ní ilẹ̀ Yorùbá yìí. Bí mi ṣe nífọ̀n tí mi ilé ìkànnà tí mo jẹ́ tálákà tálákúta. Tí ò sówó lọ́wọ́ mi yìí. Tí àkáǹtì mi tó ṣì ń kọ 10 naira 50 naira yìí. Tí account balance mi ò ju 1,000 naira 534 naira yìí. Mi mọ ọba náà. Kábíyèsí o bẹ̀rẹ̀ látorí Ọ̀jájá ní Ọ̀fífẹ̀ kábíyèsí o títí dé orúkọ gbogbo àwọn lọ́balọ́ba tó máa ní ọmọ tèmi lòun fẹ́ fi ṣèyàwó tí màá ní kò sáyè ta nítorí pé òun jẹ́ ọba òun fẹ́ já ọmọ mi gbà lọ́wọ́ mi mi ì tí mọ̀ ọba náà mi ì tí mọ̀ tó bá jẹ́ nígbà ayé àtijọ́ káwọn kọ́làjú tó dé tán máa ní ọba ń gbé ẹsẹ̀ lé ọmọ tán máa ní ọba gbẹ́sẹ̀ lé ẹ lè sọ yẹn bọ̀ ní ibi tójú ládé yìí mi sì rí ọlọ́ba kò tiẹ̀ sí láàrin àwọn ọba wa tó jẹ́ illiterate àwọn ọba wa tán ti ní doctorate degree. The least qualification tí ọba nísìn ní ilẹ̀ Yorùbá is degree BA. Irú ọba mọ̀ bẹ́ẹ̀ wípé òun ò lè já ọmọ gbà lọ́ba tẹ́mi 48. Mo máa block ẹ. Yeah. Tọ́mọ daily backup mo máa block ẹ. Ní ìfẹ́ ẹ̀yin ọmọ mi ò fẹ́ ẹ̀yin ọmọ tí ò lẹ́kọ̀ọ́ lórí péjì mi. You understand? Kò sí ọba bẹ́ẹ̀ tó o bá responsible fún ọmọ ẹ tó ń tọ́jú àwọn ọmọ ẹ tí ò ń tọ́ ọmọ ní school kò sí ọba tó máa gba ọmọ lọ́wọ́ ẹ nítorí pé òun jọ ọba. Kò sí. How come? Kábíyèsí ò ṣe lọ gbé ẹ má jẹ́ kí kábíyèsí wá wò sùsùsù kó wá ní ìdárúkọ àwọn olówó kó wo principal school kan àbí vice chancellor university kan kó nítorí pé òun jẹ́ ọba òun máa já ọmọ wọn gbà lọ́wọ́ wọn kán wá ní àwọn ò fi ọmọ fún ọba kán ní dandan torí pé àwọn ọjọ́ ọba kí wọ́n lọ adopt ẹ̀. You understand? Dolapo Awotunde, you must with due respect, if Aláàfin Ọ̀yọ́ is still alive and he wish to marry you, he will marry you and nothing will happen. Your background must speak volume about what you are saying. You understand? Your background must really affect your reasoning. Ṣé rí ẹni tó bá ti ń ronú wípé ọba tó bá fẹ́ yàwó pé ó gbọ́dọ̀ rí poverty. Àwọn ìrònú oníṣẹ́, ìrònú ẹni tẹ́bi ń pa. You understand?
àwọn tó bá ti ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn poverty ti bá wọn múlẹ̀ nínú ilé wọn. So what am I saying? Níbo lẹ́wà? Kí ló dé tẹ́ fi Queen Dami fún Aláàfin Ọ̀yọ́? Ṣé ẹ rò wípé ṣé ẹ consider the fact wípé Queen Dami ó máa di opó ọ̀sán gangan? Ṣé ẹ consider the fact wípé ní ọjọ́ tí Queen Dami ti fẹ́ Aláàfin Ọ̀yọ́ lẹ ti sign life ẹ̀ wípé ó máa fi irun orí dúdú ó máa fi ṣopó láyé ẹ̀? Ẹ rò bẹ́ẹ̀? Nítorí pé kábíyèsí dàgbà, wọ́n pẹ́ láyé, kábíyèsí ò ṣọ́kú. Ọba tó bá tó èjì kábíyèsí nílẹ̀ Yorùbá kó tó lọ ká kíkú oríire. Ṣẹ́yìn ò rò wípé kábíyèsí wípé ọjọ́ tẹ́ ẹ ti gba iṣu, tẹ́ ẹ ti gba consider joy ọmọ yín wípé Queen Dami máa fi irun orí dúdú ó máa fi ṣopó láyé ẹ̀ ni, wípé ọmọ tó bá bí òun nìkan ló máa tọ́. Èyí ló wá jẹ́ kí n question ìgbésí ayé wo ni Dami ń gbé kó tó di wípé ó fẹ́ Aláàfin Ọ̀yọ́ gan. Ṣé Dami ò sí lára àwọn ọmọ tó jẹ́ wípé bí age of 16, age of 17, age of 18 náà ti kúrò nínú ilé tán máa ní mọ́mì mi mò ń bọ̀, tán máa dé lọ́jọ́ kejì tán máa fún yín lówó oúnjẹ? Ìbéèrè ni o. Àbí single mother ni ìyá Dami ni? Àbí bàbá Dami ti kú ni? Ṣé Dami ò ti máa jáde nínú ilé kó jẹ́ wípé ọwọ́ ẹ̀ náà lẹ ti ń béèrè owó oúnjẹ? Torí tí Dami ò bá máa jìyà, tí Dami ò bá máa ronú survivor ní èjì yẹn, tí Dami ò bá máa ronú owó àti jẹ àti mú ní èjì yẹn, ó yẹ kí Dami àsìkò tó lọ fẹ́ Aláàfin, àsìkò tó máa ronú wípé mo fẹ́ further education mi, bóyá ó ti ṣe degree tó máa wò wípé mo fẹ́ ṣe masters, àbí bóyá ó ti ṣe OND tó yẹ kó máa wò pé mo fẹ́ lọ fún HND ni, tó yẹ kó máa rò pé bọ̀bọ́ kan young guy kan tá a jọ pàdé tó jẹ́ age mate mi ni màá fẹ́, tó yẹ kó máa ronú kí lòun fẹ́ ṣe gan-an, kí lòun fẹ́ fi jẹ́ èèyàn láyé. Tí prayer ò bá ti wà ní orí Dami láti kékeré, ẹ̀yin òbí Dami, ẹrù àjàgà wo lẹ́gbẹ̀rù Dami tí Dami fi ṣíyàn láti àárọ̀ kùtùkùtù ayé ẹ̀? Portable là ń bú. Mo rí tí gbogbo àwa tínú bí wò wípé báwo ni Portable ṣe kẹnu sí Dami, báwo ni Portable gan ṣe kẹnu sí Dami, báwo ni Portable ṣe máa gun àyà Dami. Ẹ má bínú o gbogbo ẹ̀yin Ọ̀yọ́mèsì pátápátá, ẹ béèrè wípé báwo ni Aláàfin ṣe ń gorí Dami, bàbá àgbàlagbà. Ẹ má bínú o, mi ìjẹ́rí ikú bàbá yèyé fún. Ní èjì Aláàfin of Ọ̀yọ́, ikú bàbá yèyé sí ti Dami, báwo ni wọ́n ṣe jọ ńlá jọṣepọ̀? Báwo ni Dami ṣe ń kìsì bàbá? Bàbá handsome lóòótọ́, bàbá lówó lọ́wọ́ tó, bọ̀ ní èjì bàbá, báwo ni bàbá ṣe ń satisfy Dami? Ǹjẹ́ Dami láyọ̀ nílé bàbá? À ń rí wọn lóòótọ́, wọn àti àwọn sàwáwù ẹ̀, wọ́n á dáṣọ sí wọn lọ́rùn. Bàbá ń fi wọ́n ṣe ìyàwó orí adé. Bàbá ń fi wọ́n gbayì, gbogbo wọn pọ́n tọ̀tọ̀ọ̀tọ̀, wọ́n bóra, wọ́n dáṣọ sí wọn lọ́rùn. Báwo ni intimacy Dami àti àwọn tó kù pẹ̀lú bàbá? Ẹ dá mi lóhùn.